Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Ìwé ìyìnrere ti Jòhánù orí keje bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n títí fún ìkẹtàléláàádọ́ta. Ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn lẹ́gbà Jésù gbọ́. Wọ́n ewé ọ̀fọ̀ náà dérí Jésù bá dẹ̀bọ̀. Ǹjẹ́ alẹ́ ṣe ju iṣẹ́ àmì ọmọkùnrin ti ṣe lọ́dán. Wọ́n Farisí gbúrò ọ̀fọ̀. Àwọn ìjọ ènìyàn wọ́n kùnà bẹ́lẹ̀ wọ́n tẹnu bọlẹ̀ nípa Jésù. Wọ́n Farisí àtọwọn lórí àlùfáà. Kọ́ ìran wọn òjìṣẹ́ láti lámú Jésù. Ṣùgbọ́n tí Jésù ìwí wọn ọ̀fọ̀. Níwọ̀n ìgbà dẹ̀ sí èmi wá pẹ̀lú rẹ̀. Àmọ̀ṣá èmi múra àti dẹ̀yìn sọ́dọ̀ ẹni rè rán mi wá. Ẹ̀mí á wá mi ẹ̀mẹ́ni rí mi àtúwírè mi bá dẹ̀ ní ẹ̀mẹ́ni lè wá ṣẹ́. Ṣùgbọ́n rí ọmọ jù wọ́n máa bára wọn wí ọ̀fọ̀. Ibi sí ọmọkùnrin ètò ń gbà mí lọ. Láàfin ní ilé fojú gan ni rẹ̀. Ìjọ máa lọ sáàrin àwọn aláìgbàgbọ́ lè fọ́n káàkiri láti lè máa kọ́ wọn dán. Àbúkiri dédé pálápàlà ọmọkùnrin ń wí. Ó ń wí ọ̀fọ̀ àmà wá ohun àbáni rí ohun àtúbíkibí rùn bá dẹ̀ ní àbáni lè fù bẹ́ẹ̀. Ọjọ́ kẹyìn rèm ṣe ọjọ́ ńlá àjọ wọn jù. Kí Jésù ìrodo òye gbígbé ọ̀fọ̀. Ààrẹ nìkan ní ròrùn gbẹ̀ngbẹ́. Ó tọ̀ mí wá. Ó wá mú mi. Ó nìkan nírè bá dẹ̀ gbà mí gbọ́. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Láti inú lọ́kọ́ ènìyàn wa. Romi iyè tí má máa sàn jálẹ̀ wa. Àmọ̀ṣá ó ń sọ nípa ti ẹ̀mí. Rí ọwọ́n rè bá dẹ̀ gbàgbọ́ ń bọ̀ àgbà. Nítorí ọ̀fọ̀ àìfu ẹ̀mí mímọ́. Rọ nìkan ní. Nítorí ọ̀fọ̀ àìṣe Jésù nógo. Ṣùgbọ́n náà dé rí ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn dẹ̀ gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí. Wọ́n ewé ọ̀fọ̀ lóòótọ́. Ó ní ègan rí wòlíì náà. Àwọn lómùràn mú wọ́ ọ̀fọ̀. Ó ní èrí Kristi náà. Ṣùgbọ́n àwọn kan ń gbé ọ̀fọ̀ pagá. Kristi àwa ti Galili wà dán. Ìwé mímọ́ ti wé ọ̀fọ̀. Kristi má ti rú ọmọ Dávidi wá àti Bẹ́tílẹ́hẹ́mù olórí Dávidi ti wá dán. Báàrí ìyapa wà láàrin ìjọ ènìyàn. Ṣùdà Jésù. Àwọn ọmọrin ń wá ọ̀nà wọn jẹ́ máa mú. Ṣùgbọ́n èso nìkan nírè jẹ́ gbé ọ wọlé. Ṣùdà rí ọmọ oúnjẹ ṣe padà tọ̀ wọn lórí àlùfáà àtọwọn Farisí wa. Wọ́n ìwé wọn ọ̀fọ̀. Ṣíṣe kẹ́mú wa. Wọ́n òjìṣẹ́ ìdá wọn ọ̀fọ̀. Èso nìkan nírè ń sọ lọ́kọ́ ọ̀rọ̀. Lọ́mọkùnrin ń wí jáde nírun. Ṣùdà nìkan wọn Farisí dá wọn òjìṣẹ́ rún wọn owó ọ̀fọ̀. Wọ́n tún tí ń tán ẹ̀mẹ́ jẹ dán. Ǹjẹ́ ọ̀nìkan ní ìbá láàrin àwọn òjòyè. Àbú Farisí rè gbà gbọ́dán. Àmọ́ ojú ènìyàn yìí rèémù òfin. Wọ́n dí ẹni fubu. Kí Níkódémù ìdáwọn náà wọn ọ̀fọ̀. Ìyẹn onírè tọ́ Jésù wà lóru ọ̀gànjọ́. Nítorí ó jẹ́ ọ̀kan lára wọn. Kí Níkódémù ìwé ọ̀fọ̀. Yóò fi ń ṣùdájọ́ ènìyàn. Kó tó dí ọ̀fọ̀ má gbọ́ tẹ́ ń rẹ̀ dán. Àbí kó tó dá dí ọ̀fọ̀ má mú un ṣe. Wọ́n ìdá Níkódémù náà wọn ọ̀fọ̀. Wúwọ́ pẹ̀lú ń ṣe ara Galili dán. Wọ́n náà fi mú fin lẹ́kọ̀ọ́ wò finifini. Nítorí èsì wo lì kàn lè ti Galili jalè wà rí. Olúkúlùkù ti bẹ́ẹ̀ lọ sẹ́rẹ́ julẹ̀kù rẹ̀. Olódùmarè kò bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀. Àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.